ń pè ní kótó ani dọ̀stọ̀ ẹ̀jìn jolojolo ẹbí mi ni ọ̀rẹ́ mi ni àná mi ni mẹ́tẹ̀ẹ̀ta ló ń tẹ̀sí. ẹ rí ọ̀rọ̀ bàbá Sùwé ó pọ̀ o. Sahara tù. ní àkọ́kọ́ ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ èmi àti bàbá Sùwé jọ lọ sí school ní Òṣogbo children boarding school Òṣogbo àpò olóṣogbo àwa sèkó wọ́n bí sí nọ́mbà 22 Ìnábìrì street Lagos Island èmi wà ní nọ́mbà 35 Glover street Lagos Island ṣùgbọ́n gbà tó di pé àjọ finish school so ọ̀rọ̀ yẹn kan ṣẹlẹ̀ láàrin òun àti bàbá ẹ̀ ìjà kan ṣẹlẹ̀ ó fi lé bàbá ẹ̀ sílẹ̀ ó wá sí ọ̀nà tèmi àjọ ń gbé bàbá ẹ̀ fọlọ́pàá mú mi o bàbá ẹ̀ fọlọ́pàá mú mi o wọ́n mú mi lọ sí Central Police Station ó ní mi mo gba ọmọ òun sílé so gbogbo gba yẹn dẹ̀ ní kò sí nǹkan kan ọ̀rẹ́ mi máa lọ pẹjọ́ ọmọ ẹja pa ó dẹ̀ máa ń wẹ̀ ó mọ̀ wẹ̀ gan-an ó lè wẹ̀ láti Marina dé wẹ̀ so gbogbo gba yẹn dẹ̀ ní ó ń struggle ó try ó struggle nígbà tó yá bàbá yẹn lórí wọn gbọ́dọ̀ rí inú ilé mi ó máa ń lọ sùn sínú Daily Times ní Kakawa Street wọ́n máa ń tẹ́ pálí sílẹ̀ báyìí ló máa ń sùn sí tí n bá lọ́bẹ̀ máa sùn fún lálẹ́ ṣùgbọ́n tó yọ bẹ̀rẹ̀ sí ń ta pépà ó mọ̀nà gbogbo ọ̀nà gbogbo àdúgbò ló mọ̀ tó kiri pépà Daily Times bàbá Sùwé ṣe so nígbà tó yá bàbá kan nínú ilé 135 lọ́ba bàbá Akeem òun náà ṣiṣẹ́ ní Daily Times ní mọ́ sọ́ọ̀nì ìmọ̀ báyẹn ló wá lóun gba iṣẹ́ kan ní Ìkòyí ó ṣiṣẹ́ ẹ̀ ní Ìkòyí first salary tó gbà ó pè wá nítorí bàbá mi ló tó pè inú ilé wa gangan ni sísítà wọn gbé ẹni tí bàbá mi ló tẹ̀lé so gbogbo ìgbà tí bàbá mi ló bá ní show ní Glover Hall wọ́n máa ń pín tíkẹ́ẹ̀tì fún wa kà máa ń lọ wò free ẹ bá wùgbà tí bàbá Sùwé kọ́kọ́ bí ó máa ń múra ẹ̀sìláàlì tí bàbá mi ó máa gbé kòkò sẹ́nu ó máa gbé ẹ̀sìláàlì tí bàbá mi ṣe múra gangan ló fi bẹ̀rẹ̀ because ó láìkí máa nìyẹn so along the line ṣá nígbà tó yá àbẹ̀rẹ̀ sí í ṣe àbẹ̀rẹ̀ practice ara aago àti ṣẹ̀kẹ̀rẹ̀ yọkan ìlú kan aago kan ṣẹ̀kẹ̀rẹ̀ kan so ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi tá a ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ nọ́mbà 22 Glover Street nílé àwọn Àdìsá bàbá kan tó ń pè ní YS Adéwálé tóbi kì yẹn YS Adéwálé former commissioner Lagos State bàbá yẹn nínú ilé ẹ̀ níta tí nọ́mbà 22 Glover ibẹ̀ láti kọ́kọ́ lu kó ló báyìí nígbà tí bàbá yẹn máa jáde ó ní ẹ̀yin ọmọ olè ń pàfọ́ọ̀mù orchestra lórí out ó ní ẹ̀fọ́ọ̀mù ọ̀pẹ́rà ó ní kẹjáde ṣùgbọ́n aṣájáde lọ́nà lẹ́yìn yẹn gbogbo wa lọ sínú Àmútọ́ playing ground nínú Àmútọ́ playing ground yẹn láti bẹ̀rẹ̀ ìbàtà wa ń lùlù yẹn òkò oríṣiríṣi ló ń wá from àmì tó ń da òkòkò wá pé à ń pariwo sí wọn létí ọpẹ́lọpẹ́ bàbá ń jà mí o ọmọ akéwì tó ti ṣaláìsí sí náà òun ló pọ̀ tó wọn pé wọ́n máa sọ òkú fún wa mọ́ yes wọ́n má lè gbàgbé ẹ̀yìn sọ ìyẹn long story tó ti ń sìn ọ̀ tó bá yẹ pé ká cut it short lẹ́yìn yẹn ṣá from there ntí mi ò ní tó àlè gbàgbé bẹ́ẹ̀ pé bàbá Sùwé ó struggle ní láìpẹ́ ó sì ta pépà ọ̀gá ó ṣe gbogbo ẹ̀ ó sùn ta ó ṣe everything ó kò dìbò Ọlọ́run lè wá ṣe àbẹ̀rẹ̀ sí ní ibi tá a ti ń ṣe díẹ̀ akọ́ńṣe stage show káàkiri schools ọmọ lọ schools káàkiri so lẹ́yìn yẹn ṣá first program pátákọ́kọ́ máa ṣe lórí television wọ́n pè bí a star 5 minutes program a máa ń jókòó báyìí táwọn olórin bá kàn táwọn sọ̀rọ̀ bá wọn máa gbé chair fi floor show 5 minutes bí a star lákọ́kọ́ fi bẹ̀rẹ̀ lẹ́yìn yẹn wọ́n fi wá sí growing with culture
à ń ṣe ń gbà wọ́n lu Mrs. Okonkwo òun ni pírẹsẹ́ńtà wa ń gbà yẹn pẹ̀lú Mr. Ṣẹ́gun Olúwọlé before Gbenga Mr. Gbenga after that the presenter is Mr. Larry ní NTA but nítorí pé àwọn èèyàn like Baba Suwe gan nígbà tó máa bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wọ́n fi wá sí comedy nígbà táwọn Ògbóládìpọ̀ stop wọ́n fi wá sí comedy so gbogbo àwọn artist tó wà ní Lagos State gbogbo wọn ló wá Baba Magi Baba Kongi Baba Bọ́sẹ̀ Ọbalẹ́ndé Ayékòótọ́ tíátà gbogbo wa máa ń wá so nínú ẹ̀mọ́ pé 13 episode ló wà nínú Port Harcourt nínú 13 episode wọ́n máa share fún gbogbo wa tá bá ṣe rìhásà wọ́n lè fẹ́ lómi méjì wọ́n fẹ́ lómi mẹ́ta wọ́n fẹ́ lómi ṣe nítorí àwa akéré gbọ́ngbà yẹn so wọ́n wá wò pé àwọn management wájú wò pé àwọn Babátúndé tíátà yìí Baba Suwe àwọn good wọ́n condemn gbogbo àwọn artist tó kù wọ́n gbé gbogbo program yẹn fún wa kò pẹ́ ní late Jákàndé ó dá LTV8 sílẹ̀ because of policies MPN àti UPN àwọn náà dá channel 5 sílẹ̀ so tẹ́ bá ti ń wo channel 8 channel 5 àwa sórí ẹ̀ àwọn block ara wọn so ìgbà yẹn ní LTV bọ́ sí UHF ìgbà tí LTV bọ́ sí UHF so NTA2 wà LTV wà so ìgbà tó wá rí pé Yorùbá program ó ti ń mú gan làwọn NTA wá create NTA channel 7 so ńgbà tó create NTA channel 7 wọ́n wá invite gbogbo artist Yorùbá artist comedy gbogbo ẹ̀ orí pákó báyìí ló fi níta gbangba mama làágùn báyìí lọ ti ń record wa o a máa ń ṣe the same rehearsal fẹ́ gbogbo wa ní Baba Magi Baba Kongi Ẹmúlẹ̀wù Ayékòótọ́ tíátà Baba Bọ́sẹ̀ wọ́n Baba Bọ́sẹ̀ gbogbo wa Lobito wà lọ́dà Baba Bọ́sẹ̀ so ti ẹ̀ sè so àwọn Ẹmúlẹ̀wù Gbódógbó àti Ajírébi wọ́n lẹ̀ Ẹmúlẹ̀wù lọ́wà so gbogbo gba ẹ̀ dẹ̀ ní nígbà tá a ṣe wọ́n tún wá gbogbo management tó ń pèrè àwọn ọjọ́ wọ́n tún this Baba Suwe òun nìkan làwọn tó fẹ́ ó nẹ́ràn ọ̀fẹ́ lára then the group yẹn strong nígbà yẹn ẹ rí Baba Suwe ẹ rí Ọ̀pẹ̀bẹ́ ẹ rí Jólójólò ẹ rí Àdìsá ẹ rí Òkóró ẹ rí Ọmọpẹ́nú ẹ rí Gẹ́sítò then kí ló ní ọmọ tó kù yìí ọkọ̀ Ọmọpẹ́nú Fẹ́mi Láròndó láti lò sí láti máa ń pè mí mò ń sọ lójú kí ni láti máa ń bá Baba Suwe ó máa ń mú exercise book àti bí dáírò sápò wá dáírò sí Lagos Island Baba Suwe ló mú kí ló ti ń pè ẹlẹ́ṣọ̀ wọ Lagos Island báyìí ìjọ tó máa mú wọ Lagos Island ó wò pé iná ló ń lọ ní gbogbo ìlú ìjọba gájọ ẹ̀ so láti gbà yẹn wọ́n tún gbé program yẹn fún wa so ní NTA à ń ṣe ẹ̀rín kéèké ní LTV à ń ṣe àwòrán ẹ̀rín Baba Suwe nìkan ló wà ṣe lọ́wọ́ because that is why tó ṣe jẹ́ pé is the king of comedy kò sónítọ̀ àmì ìlẹ̀ sàn tó ń ṣe jester tó ń ṣe 5 minutes o lọ́kàn fi wọ́n sáàrin play o ṣùgbọ́n kéèyàn ṣe full program láti òkè délẹ̀ Baba Suwe nìkan ló lè ṣe comedy full program láti òkè délẹ̀ so he is the king of comedy so kò sí pé ṣe ẹni téèyàn lè ibi. lórí ọpọlọ yẹn àtọ̀ ní ọ̀rọ̀ àbáṣọ ẹni tó wọ́pọ̀ sọ̀rọ̀ ẹni tó sọ púpọ̀ sínú ọ̀rọ̀ ìlú Baba Suwe àwọn tó wọ́pọ̀ sọ̀rọ̀ àwọn ní kọ́kọ́ Àdìsá wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ wọ́n ti sọ kókó ṣùgbọ́n kò sí tí mi lè sọ tó ń pa Baba Suwe torí pé èmi nígbà tí sọ pé bọ́yẹ súnmọ́ tó àwọn ti lọ gbélé rí mímí àti ìtújọ sórí bẹ́ẹ̀dì dáadáa láìmọ̀ yìí ìjọka lọ sọ tá a sórí iṣẹ́ àkókò sórí bẹ́ẹ̀dì tó ní ìdíkà kò tẹ̀ sí location tó fẹ́ lọ nígbà tí fíìmù dé gan tó di fíìmù èmi àti ìlàjọ lọ káàkiri wọ́n fi tún àlọ́dà mo lè má ṣe inú fíìmù míì tó bá wà bẹ̀tí location yà rẹ̀ torí tí wọ́n bá ti òun gan lè ṣe nǹkan mi àsọ̀gá tó máa tún mú gbà kò bẹ́ ṣe kí n tó ń ṣe ẹ ṣe dáadáa èmi máa kọ̀rẹ́ dáadáa náírà ọmọdé gbọ́n àgbà gbọ́n làbídá lẹ́ẹ̀fẹ̀ àánú owó àpàṣà
ìmí náà tó bá dẹ̀ kúrò bá press ẹ̀ bá dẹ̀ tún gbé gbá báyìí pé má pè press púpọ̀ ọ̀nà àwọn YouTube sí tó ń ṣẹ̀ṣẹ̀ tó ń dé di tíátà press náà máa ń pè press of YouTube níbi tíátà tó láwọn aláwọ̀ ọ̀gá rẹpẹtẹ táwọn ọ̀gá Bello wà táwọn ọ̀gá Jídé Kòsọ́kọ́ wà aláwọ̀ ọ̀gá rẹpẹtẹ press náà máa ń pè ó jẹ́ nìkan tó kó ọmọ kéékèèké mọ́ra nídìí iṣẹ́ ó dẹ̀ máa ń fi ọ̀nà dáadáa so ní ilé gbàgbé Bàbá Sùwé torí pé àjọṣepọ̀ gan tó bá ní àjọ ròpọ̀ gan àwọn tó ń sọ̀rọ̀ yẹn ọ̀dà wa tó sọ̀rọ̀ tó ń sìn àwọn tó yà sí di music wọ́n tún kọrin gospel dáadáa so tó yẹn pé àdúgbò ẹ̀fọ́ Ọlọ́run àwọn náà yìí wà láyé Ọlọ́run nípa wọn fún wa báyìí àárín wọn pẹ́pẹ́pẹ́ so Ọlọ́run ṣe fẹ́ lọ́lọ́run ṣe kọ ìwé Bàbá Sùwé ohun tí mo kàn mọ̀ ni pé tí ìbá ṣe pé ìtàkùn kan tó kọ lẹ́sẹ̀ kò ní sí ó ṣe é ṣe kó má tí ì lọ báyìí àti kí n má sọ̀rọ̀ bí káfíìrì àsìkò tọ́lọ́run bá dá fún kálukú ló máa lọ àsìkò tọ́lọ́run dá fún Bàbá Sùwé ó máa bọ́lẹ̀ ní bus stop àsìkò yẹn ló bọ́lẹ̀ o lóòótọ́ àwọn NDL wọ́n jẹ́ ikọ̀ ìtàkùn kọ lẹ́sẹ̀ àti èèyàn ṣe nǹkan tẹ́lẹ̀ kó máa yàgbẹ́ kó máa ṣu gbogbo oògùn tó ti lò fún gbà yẹn tó fi flush inú ẹ̀ níyẹn kò sí kó máa affect nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ó kọ́ ń gbọ̀n báyìí nígbà tó jáde tán tẹ́lẹ̀ ó níye owó tó ná àwọn èèyàn tó jáde sọ́nba náà kó tó wọ̀ lára báyìí ó níye owó tó ti ná o àwọn èèyàn àrí olùrànlọ́wọ́ lọ́tún ló sí àwọn ìyá wa kan tún dìde tán fún owó gidi tẹ́lẹ̀ ó ná sórí ààrẹ ó ná tán sórí ààrẹ tẹ́lẹ̀ ó ná sáré níbẹ̀ nílé ẹ̀rí ẹgbẹ́ tó kò délé náà ni látọ̀dún tí Bàbá Sùwé ti wà á láwọn tí òyìn tó Bàbá Sùwé tó bá délé wọn ẹ̀rí jìnjìn gbégbé ṣùgbọ́n òun náà fẹ́ràn kóun náà máa lọ òun náà wò yẹn sí health rẹ̀ at the end of the day àwa fẹ́ ìwọ Ọlọ́run fẹ́ jù wá lọ Ọlọ́run bá wà bẹ́ẹ̀ sábẹ́ fẹ́ nítorí dùn mí ni pé òyìn láwọn ọmọ kéékèèké Ọlọ́run ló ń wo ọmọ òrukàn Ọlọ́run bá wò wọ́n nítorí láyé ìsìn ìṣẹ̀dá kan tó ní máa sọ pé mo lè tọ́jú èèyàn kan Ọlọ́run ló lè tọ́jú èèyàn kò sí ìrànlọ́wọ́ tí irú wa yìí náà lè sọ pé àlè ẹ̀mí gan wíìn wá ràn lọ́wọ́ ṣẹ́ni tó wà ràn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọba tọ́lọ́run bá tún ká kú lọ gbára láti lè ṣe Ọlọ́run àràn wà lọ́wọ́ láti ṣe àńdódọ́ ọmọ ẹ̀ kò dé láti gbẹ̀ngbẹ̀ ìyẹn ṣọlá tọ́lọ́run bá mú dé láyọ̀ àti àlàáfíà àbá mú advances sí wọn tó ẹ̀ láṣẹ tí ìsìn wọn wọ́n ìwà náà gbà so kọ́lọ́run bá wa ìyẹ̀wò kúkú rẹ̀ Ọlọ́run ló ti lé àtọ̀lọ́ gbogbo àwọn ojú tó ń wò wá náà kàn ní irú ilé ìgbà ẹni bá máa kú àdàgbà dáadáa aláwọn èèyàn tó pọ̀ bí jẹ́ pé ọ̀gá mi kan yìí wà bí iná Àdìsá ó wà bí obìnrin yìí wà bí Sáràtù ètò ń ṣe ìyàwó bàbá wọ́n pọ̀ gan wọ́n pọ̀ o wọ́n mọ̀ pé ìní ìṣe Ọlọ́run á fún wa lọ́jọ́ kalẹ̀ sọ̀tọ̀ ìtàn ní ẹ̀gbọ́n ti sọ yẹn jólójóló ìtàn náà ti sọ yẹn o ṣùgbọ́n ìtàn tó bá fẹ́ tún gbọ́ tàn náà kírètì ọdún jẹ́ pé wọ́n á fi tàn wọ́n níbi iṣẹ́ àwàdà alùsì èèyàn aṣọ èèyàn lọ Ọlọ́run kó ṣàánú wa ṣùgbọ́n kọ́lọ́mbà àtẹ̀sà ìgbẹ́. ẹ ṣe kan. orúkọ mi ni òní ààrẹ Oyèwùmí Onífúnláyọ̀ èmi ni gómìnà ti ẹgbẹ́ TAMPAN ní ìlú Èkó. ẹ jọ báwo ni kí ni o má lè gbàgbé kan tẹ̀lé sọ nípa Bàbá Sùwé. o má lè gbàgbé tí mo lè sọ nípa Bàbá Sùwé. Bàbá Sùwé jẹ́ ẹni tí ó kúrò ní àwọn. He is an inspiration. He's a man you can hardly ignore, and he's a dignity man. When Bàbá Sùwé is around anybody, kò síbi tó wà tí kò ti ní múnú èèyàn because he's always happy. So he loves making people happy. And in our association, I believe that Bàbá Sùwé ò kú, èmi believe pé kò kú nítorí pé iṣẹ́ ọwọ́ ẹ̀ àtúbọ̀ máa tẹ̀síwájú ní rere. Èmi mọ̀ wípé ó sùn ẹni bá ń sunkún fún Bàbá Sùwé tòmí ó sunkún fún rẹ̀ nítorí pé ó gbàgbọ́ wípé ó ti bá Ọlọ́run jọba. Ọ̀pọ̀ làwọn ènìyàn tí wọ́n pọ̀ mọ́ jẹ tó ń ṣe tí ò dáa. Bàbá Sùwé wọn mú ní pápá wọn àdẹ fi òkú sí lọ́rùn.
ó fẹ́ ó kú olódodo kí ìgbẹ̀yìn rẹ̀ kó lè dàbí tiẹ̀. So I thank God for him. He has made it and he reached the final bus stop, which I know is going to enter the glory of Almighty God. My own prayer for the family, Ọlọ́run á wà pẹ̀lú family mi. Ó tí bàbá Suleiman lè ṣe àwọn ọmọ ẹ̀ wọ́n á ṣe wọ́n lè kọjú gbogbo àwọn ọmọ ẹ̀ ò ní wọnú. Ìràwọ̀ bàbá Suleiman ń sọ wípé ó ga àwọn ọmọ ẹ̀ gbogbo ọmọ tó finú ẹ̀ bí ìràwọ̀ wọn kò ní wọ òkùnkùn lágbára ọ̀sán. Ẹbí tó dẹ̀ fi sílẹ̀ wọn ní yà wọn ní dára wọn.